Suratul Ikhlas ní kúlú Allah verse 4 ló wà nínú kúlú Allah tó bá ti ṣe tó ti dàníyàn tó ti ṣàṣàlátọ̀ àwọn mùkọ́dímọ̀ alhamdulillahi lẹ́lẹ́lẹ́lá àṣàlátọ̀ lánàá bí ó ti dàníyàn wàá bọ́ sórí ètò àdúrà yìí wàá ṣe kúlú Allahu ahad wàá wá ṣe ya Samad ya Latif ya Samad ya Latif wàá ṣe 313 Allahu Samad wàá tún ṣe kí ni ya Samad ya Latif 313 lam yalid wa lam yulad ya Latif ya Samad 313 wa lam yakun lahu kufuwan ahad ya Samad ya Latif 313 bí wàá ṣe ṣe nìyẹn every day wàá dẹ̀ make sure kó ṣe fún 21 days ṣé wàá rí 21 days tó ṣe fún yẹn jẹ́ kí àwẹ̀ kò bá jáwẹ̀ ọjọ́ kan ló lè gbà jẹ́ kó yọ nínú àwọn táìmù tó ń ṣàdúrà yẹn kò bá jáwẹ̀ ọjọ́ mẹ́ta kò bá jáwẹ̀ ọjọ́ mẹ́rin kò bá jáwẹ̀ ọjọ́ méje kò bá jẹ́ ọjọ́ mẹ́sàn ó dẹ̀ lè fi gbogbo ọjọ́ yẹn gbàdúrà but ká àwẹ̀ ọjọ́ kan ṣàyọ nínú 21 days tó fi ń ṣàdúrà yìí nǹkan tó bá lágbára kó fi ṣe sàrà ṣé wòlímọ̀ ẹ̀ kò sí nǹkan tó lè fi gbà wájú Ọlọ́run ẹ mọ̀ pé àṣẹṣe máa fi pray alẹ̀ fún yín àdúrà yìí kò fi ránṣẹ́ fáwọn èèyàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní account number ní fáwọn ọmọ aláìní 0123 214254 account number fáwọn aláìní 0123 214254 Wema Bank of Nigeria Global Dahiratu Islamic Organization masalamu ala likoi.